Africa Content TV. Àgbẹ̀yàn kan ló ní bí ojúmọ́ tó wọ́n ti bí ọlọ́run rẹpísẹ́ǹtì kúnlẹ̀ lágbàdà ní àlàbí gbogbo báwọn ṣe. Bẹ́ẹ̀ni ni yóò ti gbà. Èèyàn tó máa ń náwó bẹ́ẹ̀ làbádàbà àti níwájú wa lónìí kan báyìí. Irọ́. Tábọ̀ síwájú pàṣẹ, àbí wọ́n jẹ́ lé. Ẹgbẹ́ ọṣẹ ṣọ́, ebi ọlọ́lẹ̀ níbí. Àgbẹ̀ èèyàn kan ló ní bí ojúmọ́. Tó wọ́n ti bí ọlọ́run rẹpísẹ́ǹtì kúnlẹ̀ lágbàdà ní àlàbí gbogbo báwọn ṣe. Bẹ́ẹ̀ni ni yóò ti gbà. Èèyàn tó máa ń náwó bẹ́ẹ̀ làbádàbà àti níwájú wa lónìí kan báyìí. Irọ́. Èèyàn tá a bọ́ síwájú pàṣẹ, àbí wọ́n jẹ́ lé. Ó lè ná bíi 2 million 3 million. Tọ́ni kò mọ ohun tó fọwọ́ ṣe kúnlẹ̀ lábàjá ní àlábí rẹ̀ sọ pé mo ní irọ́. Bí o ti gbà. Bóyá kẹ̀kẹ́ wọ́n fún mi àlàáfíà bá a síra ẹ tó ní bí gọ́gọ́. Bóyá jẹ́ fún lónìí bí kòkò fẹ́ kàmọ́ ní làbàdàbà àti lójú fi jọlá lójú bojú. Bóyá kábíyèsí jàfọ́ lónìí bí eré làbàdàbà àti ẹsẹ̀ fún mi. Ẹ̀yà ṣètò òkú lè rà àgbà kan kí ó tó síwájú. Yóò ti ta kúlẹ̀ àgbà kan àgbẹ̀ dáadáa. Bóyá láyé lónìí bí kò wá fẹ́ kí gbogbo wọn búrọ̀dù ọ̀ṣùpá kò dáná. Bóyá níbi ọ̀la àtàwọn bá ṣe àwù jẹ́ kí n fi ẹ̀bùn tí wọ́n kúlẹ̀ lágbàdà ní àlàdé omi wọn. Ilé ẹjẹ́ ló ti tẹ́lẹ̀ bèrè pé lágbàdà àsìkò ọ̀la lónìí bí. Jàfóni máa kọ́ kí àlá bí ó bá wà símọ̀ ìgbà wá sí gbókù iṣẹ́. Ọ̀tọ́rìtì ni màá kọ́ kí kábíyèsí Sùláìmọ́ náà ni màá kọ́ kí o tó gbókù iṣẹ́. Iṣẹ́ tó ṣe kèrè nígbà ojoojúmọ́ ọ̀rọ̀ ìṣítì ó làbàdàbà sí ṣé ti di ọ̀la. Máa sọ ní ìlẹ́nu àlàbílà àbáka. Wọ́n sọ fọ́gbà ẹ̀ tó ń tẹ̀lé o. Wọ́n sọ pé dájú ẹ̀ tó ń tẹ̀lé ara o. Àwọn ayé àsọ pé dájú ẹ̀ tó ń tẹ̀lé o. Wọ́n bá sọ̀rọ̀ kúnlẹ̀ àbáka alábìyí wá. Gbogbo fúlàdé nǹkan ọmọlẹ́ òkúlẹ̀ àbáta aláàbò kó tó pẹ́. Ọ̀tọ́rìtì. Mo lè rántí ọjọ́ lójúmọ́ lábàṣọ́ wá. Tí mo wá ọ́fíìsì ọ̀tọ́rìtì ìlàjọ́ o. Mo bá bí ọlá lórí ìkúnlẹ̀ pàṣẹ. Ṣé ń sọ? Àbí panamọ́ àpàṣẹ àrùn ìpínlẹ̀ ọ̀yọ́. Ṣé ká ṣe ní ẹ̀sìn ká lọ́dọ̀ ká ẹ̀kún? Bí o ṣe ń sunkún bí ọmọdé,
lẹ́gbẹ̀ẹ́ làbàgà ọkùnrin alábí ẹkún ọ̀nà náà rí Pasuma ọkùnrin alábí. Aláyé òtí ìjọba nígbà ẹgbẹ́ lẹ́lẹ́gbẹ̀ẹ́ alábẹ́ ńlá. Onídìrí òṣèré làbàgà wá sí a. Orin tó kúnlẹ̀ tó sunkún bí ọmọdé. Àlàyé kí màmá yìí ṣe làbàgà wá sí a. Wọ́n ní pàṣẹ wọ́n ṣe ìdásí aláàbí láàbá ìgbà. Ọ̀rọ̀ ìkókó ẹ. Wọ́n ní tó bá ti jẹ́ ti bí ọlá. Àkọ́kọ́ bá sí àwọn ènìyàn kúlẹ̀ láàbá ká. Aláàbí kì í bá ó kọ́ mi 100% tí oògùn yẹn bá tó. Wọ́n ní ọ̀dà tó bá tẹ́ náà ẹ́. Ìwọ bá sọ̀rọ̀ wípé ilé kọ́kọ́ lọ́wọ́. Ọdún wo ló ti ń kọ́ ọ́ làbàgàbà àti gbólébàdé. Ìwọ bèrè lọ́wọ́ ẹ̀ làbàgàbà àti fúnra. Ilé tó kọ́ lọ́wọ́. Ọdún wo ló ti ń kọ́ ọ́ làbàgàbà àti gbólébàdé o. Wọ́n kọjú sí ti ẹ̀ láà. Mo ní gbọ́ tí ẹ máa sọ̀rọ̀ fún aláàbí láàbàkà. Ìgbà àwọn tí ń tó báyá. Gbogbo ìbáwí tó ń bá ní ọ̀rẹ́ làbàgàbà àti à. Ìwọ ni wọ́n á tó rí aláàbí ògbó ìbáìtọ̀. Ìgbà àwọn tí tó báyá. Ìgbà àwọn ọ̀tọ́ ẹ̀ náà òkúlẹ̀kọ̀ ìbáìtọ̀ aláàbí fẹ́ ṣọ́ra. Ìgbà àwọn ọ̀tọ́ ẹ̀ náà òkúlẹ̀kọ̀ ìbáìtọ̀ aláàbí fẹ́ ṣọ́ra. Lọ́jọ́ ní sọ pé ọ̀tọ́rìtì ilé ní ìtọ́ọ̀lọ̀ òwúrọ̀. Sàdí ọlọ́run làbàgàbà àsìkò lébàdé o. Wọ́n kọjú sí díẹ̀ láà. Mo ní gbọ́ tí ẹ máa sọ̀rọ̀ fún aláàbí láàbàkà. Ìgbà àwọn tí ń tó báyá. Gbogbo ìbáwí tó ń bá ní ọ̀rẹ́ làbàgàbà àti à. Ìwọ ni wọ́n á tó rí aláàbí ògbó ìbáìtọ̀. Ìgbà àwọn tí tó báyá. Ìgbà àwọn ọ̀tọ́ ẹ̀ náà òkúlẹ̀kọ̀ ìbáìtọ̀ aláàbí fẹ́ ṣọ́ra. Ìgbà àwọn ọ̀tọ́ ẹ̀ náà òkúlẹ̀kọ̀ ìbáìtọ̀ aláàbí fẹ́ ṣọ́ra. Lọ́jọ́ ní sọ pé ọ̀tọ́rìtì ilé ní ìtọ́ọ̀lọ̀ òwúrọ̀. Sàdí ọlọ́mọ lè ṣàgbéwò ìṣàdúgbò. Ọ̀tọ́rìtì ilé ní ìtọ́ọ̀lọ̀ òwúrọ̀ ń jàbọ̀. Sàdí ọlọ́mọ àpapàpà ní àwùjọ tó ṣàdúgbò. Gbogbo ìgbà tó túmọ̀ bá ń gbà sí mọ́. Àwọn máa ń ṣàdúrà tó tọ̀ ní ìfẹ́. Ọba rí ti lọ ní bọ́ọ̀lù.